ògbọràn kéékèèké ògbọràn dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ kọ́ọ̀yàn bá kàn sàti gbọ́ràn ó ṣàfihàn wí ẹ̀mí ọlọ́run wé gbé ònú rẹ̀ lùgbàmúrìn ọlọ́run á pàṣẹ àṣẹ kan pa lùgbàmúrìn lójú ọni ọra bí ẹnìkan jẹ́ pé èlùtùmọ̀ ni bí àpẹẹrẹ ìjọ́kè Jésù kan kọ́kọ́ aṣọ omi kan sọ́ di wáìnì torí pé Màríà èyí rẹ̀ ọmọ òṣèkẹ̀mí mímọ́ ti ṣiṣẹ́ nípasẹ̀ Jésù Kristi ọlọ́wara onúwíhan ràn ni o ìṣòro kẹ lálẹ́ èṣòpin ayé ṣùgbọ́n nǹkan bá ti wí hàn yín kì í ṣe o torí kí n bá ṣe ó di dandan kí n rè sí ayọ̀ Jésù náà nígbà kan ẹ̀dá wí ọ̀rọ̀ ní síra kan yá ṣojú aláàsè ìkàn yà pọnmi sínú ìkòkò ìkàn bá ti pọnmi sínú ìkòkò ni kàn pọ́n tán iye òòṣà kan bá ti gbé síbẹ̀ ìkàn jẹun mọ̀ ẹ̀rá ni lọ máa mọ̀ bó ṣe yá lọ́ra sí tó àbọ̀yá mọ́sẹ̀ ralẹ̀ àká pọ́nmi nì gbàkan èdè pọ́n tí Jésù wọn retí pé bóyá Jésù á bọ̀ á síbẹ̀ kẹ̀yà gbàdúrà kó gùn gan n kò kàn ra wí hàn èkì súnmọ́ mi síbẹ̀ ẹja kò súnmọ́ èkì yẹn lọ bá a nì kéèyà gbé ufe kéèyà bu ọtí nì kéèyà bu ko ẹ̀hàn nìyàn kí ibẹ̀ sí apin kí n pe ẹran kẹ̀hàn nìyàn ìran nì bàbá ti já léèyàn síwájú sí ṣùgbọ́n gbàkèyé rẹ̀ ti wí hàn lùgbà kan ń lọ́wọ́ kó kọ́ bá ti wí sí i kọ́ bá ti kí ṣe kì í bá ti gbọ́ bá pé òun ni kí ìyá ṣe lórí náà bá ọlọ́run ti bẹ̀rẹ̀ ayé sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run mọ̀jẹ́ tí ọ̀nìyàn di lùgbà múrin àṣẹ rí yóò rí kékeré bí gbà kí Jésù wí hàn kàn yà bu ọtí nì hàn wí omi ni hàn jiyàn pẹ̀lú rẹ̀ wí sì sí màá jìkì kó ṣe sí ọjà kò yà bu ọtí ni o ọbẹ̀ sí yà gbé ko ìhàn rákẹ́ ṣàṣì gbà kí ufe ní ìdọ́dọ̀ lórí alága ibi àṣẹ ní ṣéàmánù jákòrè tọ́ jákòrè ránṣẹ́ sọ́ni kì í ṣe owí kéèké kò ṣe bí èyí ṣùgbọ́n kí ukù ráyé kété ti kún kàn ti mú oríṣiríṣi wọ́n kí ìràlẹ̀ ìhàn ẹlẹ́rìí dòdò wo kó sílẹ̀ tẹ́lẹ̀ èyí kan rí àyànjú bá òun ló gbé léyìn òre yìí ọmọ ṣùgbọ́n kan rí àmọ̀ wí iṣẹ́ ìyanu Jésù ni ẹgbẹ̀lẹ̀ ráyé kété ìṣẹ̀mọ̀ wí èrè nínú ìgbọràn o náà mo dé wí hàn lónìí wí èrè lébà nínú ìgbọràn ó bá ọdún májẹ̀mú láéláé gan wàá rí wòlíì Èlíjà lébẹ̀ ọlọ́run ti rán gbàgbọ́ èdè débi kan tí a júṣẹ́ nìkan lọ́kẹ́ ìyá aró sí lọ́ọ̀ẹ́tọ́ ọ̀nìkan bá pàdé òpó ni ọmọ rẹ̀ àtòun ọ̀rẹ́ lé jíjẹ kan ṣẹ́kù irú ìyàn ti mú òyàn ni gan lítì wòlíì Èlíjà dé akábí kẹ́hà ni ọ̀rẹ́ kí ọmọbìnrin ni kíkẹ́ ẹ̀dá náà kẹ́mu jíjẹ yẹn dẹ́ ìyá kò ó kọ́kọ́ béèrè omi kọ́ báyìí tí bọ̀ kẹ́mu jíjẹ ìyá kò ẹni ìyá kò ní ṣàlàyé wí èsù gàngàn ló lérà èyí kò kú bá akámọ̀ wípé àtìlẹ́yọ̀ kan nìkan bá jẹ́ ká bá ẹ̀jẹ̀ jẹ́ tí òkú lírì kú lè yín rẹ o ọkùnrin ní kẹ́ mọ́ ṣe yọnu kíkẹ́ ká lọ kẹ́ kọ́kọ́ ṣe ọkùnrin ké ṣe ni wọ́n àmọ́ owó gbọ́ràn kọ́ ọbọ̀rin ní ṣe ọ̀sọ̀bọ̀rin di ọlọ́rọ̀ o torí àṣeyìnwá àṣẹbọ̀ kété ọ̀pọ̀n àkàrà rẹ̀ ẹgbẹ́ o kété jíjẹ kó ṣe ni lè jẹ́ kété kò yan ni mú rọ̀ kété rẹ̀ pátá lè jẹ lórí kẹ́hìn torí ìgbọràn dẹ̀ ṣá báà náà ní gbàkọ̀rọ̀ dẹ̀ ṣe bí ọ̀rọ̀ náà kọ́ nìkan sunkún yàbọ̀ bá wòlíì Èlíṣà ọ̀yà wòlíì ni kọ̀ọ̀kan rẹ̀ ti kú gbàkọ̀kọ̀ èdè kú onígbèsè èdè dé wẹ́ṣọ́ yẹ kí ọ̀yà àlùfáà kí a jẹ gbèsè síbi kò sí yòdè wọ́rọ̀ amúra àgbàrá wíwùn lé wíwó olólà wíwọ́n àgbà àgbàrá láàyè ké wó ulé òun dànù torí náà Èlíṣà ikẹ́ lọ ikẹ́ yà yá ìyẹn ládùúgbò òòṣà kan pọnmi sí ìwọ̀nba òróró kò yóò kú ni nígbà kan kò fẹ́ san gbèsè ikẹ́ ní súlé òróró dẹ̀ náà ní bóyá ọlọ́run wí ọ̀hún kékeré kan wọ nínú náà wọ́n yóò sọ́dọ̀ ní nílá
kó bá gbọ́ràn sáṣẹ ọlọ́run bóyá ẹ̀mí ọlọ́run bá ẹ sọ̀rọ̀ wẹ́ gbó wàásù lù jọ́sìn àbí èyí kò gbọ́ lọ́ọ́ gan ẹ̀mí ọlọ́run sọ wù kékeré kan nìní ọlọ́run yọ̀ sọ́de léla elija elisha ikaya yakoko kétílẹ̀ kù mórí kẹ̀bẹ̀ sí adá torí kọ́ bá mo tì kù mórí rírà ká síbẹ̀ ká máa ṣẹ̀ sí àjù gbàgbọ́ rẹ̀ á jẹ ṣuṣẹ́ ìwọ náà ló gbàgbọ́ gbọ́dọ̀ mọ́ra pamọ́ kí rà kàn ń kékeré kẹ lọ́ọ̀rẹ́ nì tẹ ọmọ èsì ibì kan lọ́run yóò ló kéègbé ọ̀dẹ́ ọmọ rẹ̀ bẹ̀ sí da òróró ní sínú kòkó kọ́ bá wọnú ìhàn ọba kejì orí 4 ẹsẹ̀ 3 sí 4 lébẹ̀ wàá rí i pé ọ́ dáadáa kété òṣàkọ yá pátápọ̀ olóòló kété rẹ̀ lékún fún òróró àṣẹwá àṣẹbọ̀ ọ̀sán gbèsè rẹ̀ ó lè dé gbé nínú ọ̀pọ̀ yanturu wọn náà yóò dá lábùrùkún fún lónìí bá o kọ́ bá mo kọ́ra rẹ̀ níṣe kọ̀ọ̀yàn ti gbọ́ ohùn ọlọ́run ọ̀dẹ̀ gbọ́ràn sí àṣẹ rẹ̀ jésù gan fúnra rẹ̀ wíbà ní Jòhánù orí 8 orí 29 èké bá ń ṣe òfẹ́ òun kí bá gbọ́ràn sí òun lẹ́rùn kì í gbọ́ kì í lè ṣe òun kò ń bá ikú ṣe ògbẹ́ gan-an lè dọmọ èèyàn onítòótọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán èrè ńlá òun lé nínú ògbọ́ràn ire o.